Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹ kú déédé àsìkò yìí. Ìkànnì Jugba Master Channels náà la wà. Ìdámọ̀ ní dé bá yín bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí ìkànnì yìí. Èyí tó kù kí ọdún yìí kó parí, ayé ò ṣe hà, àṣẹ Ọlọ́run lè ṣe yìí ní ti dáadáa sínú ayé yín. Gbogbo wa la mọ̀ òṣèrébìnrin Láídé Bákàrè. Láídé Bákàrè jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn kì í sọ̀rọ̀ ẹ̀ láìda ní gbogbo ìgbà tí ó wọnú eré sinimá, torí pé ayé rí i pé bí wọ́n bá ń sọ̀rọ̀ ìròyìn oríṣiríṣi tàbí ìrìn burúkú míì nípa òṣèré obìnrin, àwọn obìnrin ìgbà yẹn tí àjọ jẹ́ sàwáhù, wọn ń rí ti Láídé wí, torí pé ó jẹ́ ẹni tó tutù tí kì í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀, tí kò lẹ́mìí wàhálà, tí kì í dẹ̀ rìnrìn kùrìn. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tó jẹ́ kí n wá jáde lórí ọ̀rọ̀ Láídé Bákàrè, bó o bá ní Ọlọ́run rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ. Ó ní nǹkan tó ṣẹlẹ̀, ìròyìn kan tó jáde pé ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan, ó sì fẹnu ara ẹ̀ sọ níbẹ̀ wípé òun lòun lajú ọmọ òun sí jíjáde ọmọ bóyá bíi 17 years pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ kan, wọ́n jọ jáde, òun lòun ṣe ojú ẹ̀ sí ọtí líle. Allegedly mi ò sí ńbẹ̀, mi ò wò ó, ṣùgbọ́n ìròyìn kan gbé jáde lórí ìkànnì náà ni, ẹ jẹ́ a jọ gbọ́. Òṣèré tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yìí, wọn lóhun tó ṣe náà kù díẹ̀ káàtó. Àwọn kan lọ́rọ̀ tó fi yẹ kó máa sunkún ló fi ń rẹ́rìn-ín. Wọ́n ní kó fàpẹẹrẹ ìyá rere lélẹ̀ fún ọmọ rẹ̀. Láídé ló sọ ní ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí pé ó ń lòun ọmọ òun tí ò sí ju ọmọ ọdún 17 lọ sí kílọ̀bù, tóun sì ṣe ojú rẹ̀ sí ọtí mímu fúngbà àkọ́kọ́. Òṣèré yìí lọ́mọ òun kò jáde rí, ṣùgbọ́n láìpẹ́ yìí ló jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn bíi 7, gbogbo wọn wà nínú ilé, wọ́n ń ṣeré, wọ́n ń ta géèmù. Ó lọ́mọ tó bá ti pé ọdún 16 sí 17, ó dáa kéèyàn máa fi bílé ayé ṣe rí hàn wọ́n. Òṣèré yìí lòun kọ́kọ́ mú ọmọ òun obìnrin lọ sí kílọ̀bù. Ìgbà àkọ́kọ́ tí ó sì lọ sóde ijó láyé rẹ̀ nìyẹn. Inú òun sì dùn pé yóò wà ní ọ̀nà sí ọmọ òun títí ayé pé ó lòun kọ́kọ́ mú lọ sóde ijó, àti pípa àkọ́kọ́ tí ọ̀tọ̀ ọtí líle wò, òun lòun fi ẹsẹ̀ rẹ̀ lé ohun tí Láídé sọ rèé táwọn abiyamọ. Mi ò ní fẹ́ ká gbọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ jẹ́ oníròyìn, ẹ má bínú kó mo lo ìròyìn yín lórí ìkànnì yìí, torí pé ó kọ́ni lọ́gbọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ lórí ìwà yìí pé ó kù díẹ̀ káàtó. Ó ti kúrò ní allegedly, ó dẹ̀ ti di allegedly tó bá jẹ́ pé ó fẹnu ara rẹ̀ sọ. Ẹ̀yin òbí ni mo ní bá sọ̀rọ̀ lábala tá a wà yìí. Tí Láídé bá lè sọ wípé òun fúnra òun ni òun mú ọmọ òun lọ sí klọ́ọ̀bù ẹ rí i pé ó lẹ́tọ̀ọ́ láti mọ ọmọ ẹ̀ lọ bí òwú tó rò lóbi, ṣùgbọ́n ọmọ obìnrin for that matter, a ní láti máa ronú ká tó ṣe nǹkan tàbí ká tó sọ̀rọ̀ jáde. Ìtí mo fẹ́ béèrè ni pé ẹ̀kọ́ wo làwọn abiyamọ bíi tiẹ̀ tí wọn kì í ṣe celebrity ni wọ́n fẹ́ kọ́ lára irú nǹkan báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nígbàgbọ́ nú nǹkan táwọn celebrity bá ṣe láwọn tí ayé mọ̀ dáadáa, tí ẹ rò pé nǹkan tó tọ́ ni. Ó tún sọ débi pé ní ìgbà àkọ́kọ́ tó máa tọ́ ọtí líle mu, mọ́mì dáàdì, ọmọbìnrin là ń sọ nípa èyí o. Ọmọbìnrin là ń sọ nípa èyí o. Kí láyé dà lọ́dún ẹ̀yẹn tó jẹ́ aṣíwájú táwọn ènìyàn ń wò, tó jẹ́ ìlúmọ̀ọ́ká, tó jẹ́ gbajúgbajà, tó jẹ́ wípé àwọn irú nǹkan báyìí tó yẹ kẹ́ ẹ máa campaign against pé kò tọ́. Lóòótọ́ ọmọ tó bá ya tó fẹ́ yà yóò yà o. Àwọn ò sọ pé káwọn tó ní club kò má ta. A mọ̀ pé àwọn ọmọ èèyàn ńláńlá náà ló láǹfààní àti lọ club, torí iye tí ń ta ìgò ike omi lásán bẹ́ẹ̀, ọmọ mẹ̀kúnnù kò láǹfààní. Ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ bá rí ní club tí ó bá lọ ṣe àríjẹ, tó bá jọmọ obìnrin ó lọ ṣiṣẹ́ olóṣò ni.
ká wá pé Láìdé o ti débi tí èèyàn dé láyé, o ti ní owó téèyàn ní, ó wá fẹ́ mú ọmọ rẹ̀ jáde, kì í ṣe pé bí márèjì ló mú lọ, kì í ṣe bí oyè, kì í ṣe bí kì í ṣe chọ́ọ̀chì, kì í ṣe mọ́ṣáláṣí, kì í ṣe bí tí wọ́n ti ń ṣe sẹ́mínà bí ayé ọmọ ṣe máa dára, ó tún wá láǹfààní lẹ́nu láti ṣe interview máa sọ jáde. Ṣé àwọn ọmọ tó bá ń gbọ́ láwọn ọmọ obìnrin tí ò tí ju 16 to 17 years lọ, lóòótọ́ tó ní ó yẹ ká máa mú wọn jáde, kò yẹ kéèyàn máa bo ọmọ mọ́lé lóòótọ́, ṣùgbọ́n níbi téèyàn lè mọ ọmọ lọ, ìtéèyàn ń la ojú ọmọ sí, kì í ṣe irú yẹn ni wọ́n fi ń ṣayọ̀. Ìtó wà ní klọ́ọ̀bù tọ́mọ ìbá padà lọ́kọ tọ́kọ ìbá jẹ́ni tí ò fẹ́ràn klọ́ọ̀bù, ṣùgbọ́n láti éèjì tó ti fi ojú ẹ̀ mọ́ tí ò lè fi klọ́ọ̀bù sílẹ̀, tọ́kọ ò sì fẹ́rẹ̀, ṣó máa gbọ́rọ̀ sọkọ lẹ́nu. Kí làwọn èèyàn fẹ́ máa sọ nípa àwọn márèèjì ti sísà wa yìí náà tó jẹ́ ìyá ọmọ yìí tó ti forí sánpọ́n ní ìsìn? Ọ̀pọ̀lọpọ̀ ló ń fojú pé ọkùnrin ò dáa, ọkùnrin ò dáa, tó sì jẹ́ pé ó ṣe é ṣe kó má jẹ́ Láìdé ló jẹ̀bi ìgbéyàwó ẹ̀ tó forí sánpọ́n. Látòrí ìwà tí èèyàn máa ń wù ni wọ́n ti máa sọ pé àbájọ. Ìbáyé ọmọ jẹ́ wà nínú àwọn nǹkan míì tí ọmọ máa ń wò látara òbí. Ọmọbìnrin máa ń wo ìyá ẹ̀ jù, ọmọkùnrin máa ń wo bàbá ẹ̀ jù. Tó bá jẹ́ pé bàbá ọmọ yìí fọwọ́ sí irú ìgbésẹ̀ yìí tó sọ síta, ṣùgbọ́n àwọn ọmọ lètò tèmi wà fún, tí wọ́n bá pàdé ètò yìí lórí ìkànnì, kì í ṣe ìgbésẹ̀ tó dára o, ẹ̀yin ọmọ obìnrin, pàápàá jùlọ ẹ̀yin ọmọ obìnrin, torí òní kọ́, torí ọjọ́ iwájú ni. Ọmọ tó fẹ́ràn klọ́ọ̀bù tó jóbìnrin ò lè ráyè tọ́jú ọkọ, kò lè rí dùnú ọkọ, tọkọ náà bá wá jẹ́ni tó ń klọ́ọ̀bù lóòótọ́, kò ní fẹ́ kíyàwó máa klọ́ọ̀bù pẹ̀lú ẹ̀. Àfẹ́kọ̀ọ̀kan tí wọ́n bá jọ ń lọ, wàhálà dẹ̀ lè wáyé lọ́jọ́ iwájú. Tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí ìgbéyàwó orú ọmọ Láìdé yìí lọ́jọ́ iwájú, tírú ọ̀rọ̀ yìí sì ti wà ńlẹ̀, kí làwọn èèyàn máa sọ tọmọ yẹn ò bá jẹ̀bi ọkọ ẹ̀? Ọmọ lè má jẹ̀bi ọkọ ẹ̀, ṣùgbọ́n nítorí wípé màmá ẹ̀ ti sọ pé òun lòún kọ ní ọtí líle, ìgbà àkọ́kọ́ tó bá fẹnu kan ọtí líle, tọmọ yẹn bá wá di ọmọ tó ń lọ mu drug, tó ń mùmùkùmù, tó graduate kúrò lórí ọtí líle, ẹ̀bi ta ni? Mo fẹ́ rọ ẹ̀yin òbí yòókù o, ọ̀pọ̀lọpọ̀ ló support nǹkan tí Láìdé ṣe, èmi náà against ẹ̀, ṣùgbọ́n tó bá kọ wájú sí kò ta, tó bá kọ ẹ̀yìn sí ẹ̀ kò ta, tó bá kú ọ nìkan kò tèrò ara rẹ̀ pa lórí àwọn ọmọ rẹ̀, pàápàá jùlọ àtọkùnrin àtobìnrin. Tí n bá ní mi ò against ẹ̀ torí kò ló bímọ ẹ̀, ó lẹ́tọ̀ọ́, ṣùgbọ́n kọ́ ọmọ fúnra ẹ̀ ó rí kó dẹ̀ gbọ́ pé kì í ṣe ìlànà tó dára, kì í dẹ̀ ṣe nǹkan àmúyangàn fóbìnrin. Èmi ò lóbìnrin ṣe mọtí, ṣùgbọ́n kọ́ mọ́ padà kúrò lórí ọtí líle bọ́ sí drug, oògùn olóró. Àwọn ọmọ èèyàn pàtàkì wọ́n lówó ẹ̀ láti ṣe, ta ló introduce wọn sí? Ó lè jọ rẹ̀, irú àwọn ọ̀rẹ́ tí wọ́n náà kó jọ yìí, tẹ́ òun àtàwọn ọmọ ìjọ wà tó fi mú ọmọ ẹ̀ jáde, tó fi ló yẹ kí wọ́n máa mú ọmọ jáde láti 16 to 17 years. Ṣé mọ́ṣáláṣí ni? Ṣé chọ́ọ̀chì ló mú wọn lọ? Ṣé ibi tí wọ́n ti ń ṣe sẹ́mínà? Ṣé aṣojú gidi lọ́fẹ́ kọ́mọ ẹ̀ ó jẹ́ lọ́jọ́ iwájú? Club fóbìnrin látọ̀dọ̀ ìyá ẹ̀. Tọ́mọ yìí bá lọ club tó o bá gbọ́ gangan, ká pé wọ̀gàn fúnra ẹ̀ ń lọ club, lẹ́yìn ẹ̀ kí ló yẹ kó o ṣe? Àwọn ipò míì téèyàn bá wà ń gbà mí, àpẹẹrẹ rere ló yẹ kéèyàn jẹ́. Àǹfààní àti àánú lèèyàn rí gbà. Òbówó ńlé, inú owó tó o bá ń lé, ọmọ ẹ̀ náà ti bá ń bẹ̀. Ṣọ́nà tó wá yẹ ká fi ẹsẹ̀ ọmọ lé nì. Ilé tá a bá fi tọ́mọ, èrè ló máa wò. Ẹ má jẹ́ kírì ò wò, ẹ má fi tọ́mọ lé. Ọmọ tá a kọ́ à ń fi tọ́mọ lé nì. Ọmọbìnrin tá à ń kọ́ lọ́tí líle mu, kọ́kọ́ rẹ̀ ò gbégò ọtí síwájú, kó náà gbé síwájú lójú àwọn ẹbí ọkọ ẹ̀. Tó bá mọ̀ dọ́jú alẹ́,
àwọn nǹkan tó lè jáde nínú ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹbí ọkọ lọ́dọ̀ àwọn ènìyàn ẹ máa rò ẹ̀yin celebrity yìí kẹ́ tó hùwà. èyí tí ẹ bá ṣe lábẹ́nú tí ò ṣe bẹ́ẹ̀ dáa tó ẹ má tún fẹnu ara yín sọ síta nítorí pé ẹ̀ ń convince àwọn òbí mi ni wọ́n á rí yín bíi pé èyí tí ẹ bá ti sọ authentic ni nítorí pé wọ́n ń wò yín níwájú. ẹ̀yin òbí tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì rẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà mo kí yín ẹ kú iṣẹ́ ṣùgbọ́n ẹ má ṣerú ẹ̀ fọmọ yín o. tọmọ yín bá ṣèèṣì ṣerú ẹ̀ ẹ tètè bá wí ẹ pariwo ẹ̀ síta o. ọmọ Láìdé náà kì í ṣe the best o. ronú ẹ̀ kó rò dáadáa, ronú ọjọ́ iwájú ẹ̀ kó rò dáadáa o. o ti mix máwọn èèyàn gidi látara mọ̀mọ́ ẹ̀. tó bá jẹ́ klọ́ọ̀bù ni wọ́n ń lọ kò pọn dandan kí wọ́n náà jérò klọ́ọ̀bù o. tó bá jọ́ tí líle ni wọ́n mú kò pọn dandan kí wọ́n náà mọ tí líle o. ṣùgbọ́n gbogbo nǹkan tó bá fẹ́ ṣe níwọ̀nba ìwọ ọmọ yìí. màmá ẹ̀ ti ṣe tiẹ̀ débì kan nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ lèmi ṣe sọ̀rọ̀ kì í ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ nípa Láìdé. Láìdé kọ́ ni mò ń bá wí báyìí, ẹ̀yin ọmọ àtẹ̀yin òbí yòókù ni mò ń bá sọ̀rọ̀ o. Láìdé wàá jèrè ọmọ o, wàá jèrè ọmọ o, wàá jèrè ọmọ o. dẹ̀ tó bá fẹ́ bọ́ ọ̀tá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú ìjọba irú àwọn ọ̀rọ̀ báyìí ò dáa tó. nǹkan tó yẹ kẹ́ ẹ kick against lẹ́yìn encourage o. ẹ ṣé mo dúpẹ́ o.